ẹ̀ka sára ọkọ ẹ̀mí ọ̀rọ̀ yín sùn mìíràn báyìí àgbàdúrà fún yín àdúrà mọ́ yín àṣepè náà fún yín àìpè náà tí tètè mọ́ yín bí àkàfi orin ọlọ́run ti báyìí ẹ̀yin ni mo bá wíran báyìí o. ọjọ́ náà pé lónìí ìjọ mímọ́ rò dájú ìjọ mímọ́ ọkọ ẹ̀mí báwo ló ti wádìí ọkàn rẹ̀ sì jọ̀wọ́ rò dájú ìjọ mímọ́ ọkọ ẹ̀mí ojú kòkòrò ajá ọ̀la mùbí rò dájú ìjọ mímọ́ ọkọ ẹ̀mí ṣé ká sílẹ̀ fẹ́ fi máa darí wa báyìí jọ̀wọ́ rò dájú ìjọ mímọ́ ọkọ ẹ̀mí. last verse ìwọ alẹ́ fi ṣẹ̀rẹ̀ sí Jésù rò dájú ìjọ mímọ́. ìgbà wo lẹ fẹ́ gbọ́n ègé gangan jẹ́dẹ̀ ń pèrè ayé pásítọ̀. ẹ̀jẹ̀ Jésù Kristi iyebíye ló mú ìràpadà wá fáráyé pẹ́ni tó bá gbàgbọ́ tó sì gbọ́ràn yóò rí iye ìjọ mímọ́. Thank you.